Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون wọ́n ní agbára Olúwa mi tó ọmọ ọmọ sí ohun tí ò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Agbára Olúwa mi tóbi ìkẹ́rẹ́ bò àyájú kọ́ máa má sí ohun tí kò lè ṣe ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Kábíyèsí Allah. Ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ ìkẹ́gẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run tí ọba ń kí ànábì tó ń kí àwọn ará ilé rẹ̀, àwọn sàábé rẹ̀, àwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ànábì lògbà. Ọlọ́run má yà wá náà lẹ̀ láìkẹ́ fi wá sínú ẹni ìkẹ́ rẹ̀ ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà àwọn àfáà wa yìí tí ń bẹ láyé nú wọn sàlékún ìlera fún wọn, sàlékún àrísìkí fún wọn. Àwọn tó ti kọjá síwájú Ọlọ́run àlékún ìyọ́nú, àlékún ìkẹ́, àlékún gẹ̀, àlékún àforíjì bá a ṣe fún wọn níbi tí wọ́n ń bẹ. Gbogbo jàmá mùsùlùmí a kíra wa kú àmójúbà oṣù àlùbáríkà tó wọlé yìí, ìyẹn oṣù Ramadana. Bá a ti ń polongo rẹ̀ pé ń bọ̀ kìí ṣe gbogbo àwa tá a polongo rẹ̀ náà ló dé bá láyé. Àwọn tí wọ́n lọ kìí ṣàìmọ́ ṣe wọn ló jẹ́ kí wọ́n lọ. Àwa tá a ṣẹ́kù ǹjẹ́ bí mọ̀ ṣe wa ló jẹ́ ká máa bẹ láà abadan. Ètò Ọlọ́run ni. Bá a sì ṣe bẹ̀rẹ̀ rẹ̀ yìí, ẹni tó gbàtà kọ́kọ́ ń bẹnu wa tí ọgbà kejì tá ń gbà yìí. Àyájọ́ ọjọ́ òní bá a ṣe wà yìí náà, ẹni tí ó dìrọ̀lẹ́ Ọlọ́run nìkan ló mọ̀. Bá a ti wá bẹ̀rẹ̀ rẹ̀ àwẹ̀ yìí tá ń bá a lọ, ẹni tí ó bá wa parí rẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run má jẹ́ kí wọ́n fi àwẹ̀ yìí dárò ẹnì kọ̀ọ̀kan wa. Iṣẹ́ olóore tí ń bẹ Ọlọ́run já rí iṣẹ́. Ẹ̀yin jàmá mùsùlùmí, tọ́pìkì ọ̀rọ̀ mi náà ni pé bóò láti ń ṣẹ̀ṣẹ̀ àyẹ̀wò nínú ẹ̀sìn Islam. Alákọ̀ọ́kọ́ ká tó wọbẹ̀, àmọ̀dájú kan ní ọmọ ọbẹ̀ lọ́dọ̀ wa pé ìyàwó fífẹ́ ọkọ níní nínú ẹ̀sìn Islam mashru'un fil kitabi wa sunnah wal ijma'. Ká lọ́kọ tàbí ká fẹ́ yàwó ń bẹ nínú alukur'an, àṣẹ Ọlọ́run ni. Ń bẹ nínú sunnah Nabi wa Muhammad tánàbí wa Muhammad náà pa wá láṣẹ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà fọwọ́ sí pé ká fẹ́ yàwó kàbí ká lọ́kọ ìtọ́jẹ̀tọ́ ni. Ọlọ́run jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ba'da a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa. Àní ẹfẹ́ tí ẹfẹ́ nú obìnrin, ẹfẹ́ ń tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sínú obìnrin, ẹfẹ́ ìtọ́ bá wù yín nínú àwọn obìnrin, àṣẹ Ọlọ́run ni. Ó ní ẹ lè fẹ́ méjì, ẹ lè fẹ́ mẹ́ta, ẹ lè fẹ́ mẹ́rin, ṣùgbọ́n tẹ́ ẹ bá wá lè ṣe déédéé ẹfẹ́ yọ̀kan. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ bákan náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní ya ma'shara shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj. Ànábì ní ẹni tó bá fẹ́ yàwó nù ikọ́ lọ́ọ́ fẹ́, tó bá ti ní kápá rẹ̀. So ìyàwó fífẹ́ ọkọ níní kọ̀ọ̀kan ọdún. Bọ́ọ̀ bá ti dé stage náà, tọ́ bá dé martaba tá ń wí, tọ́ bá sì ti ní kápá rẹ̀ lọ́ọ́ fẹ́ yàwó tàbí kọ́ ọlọ́kọ. Ṣìnà lọ́lọ́run lòdì sí. Ànábì wa Muhammad jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan pé tazawwaju alwaduda walwaluda. Ànábì ní ẹ fẹ́ yàwó orí kọ́ má jẹ́ obìnrin tí ó máa ka ọmọ pé tí n bá ti bí méjì ó tó, tí n bá ti bí mẹ́ta ó tó, tí ó máa bá ọkọ ka ọmọ. Kìí ṣe irú àwọn eléyìí lásán.
Ànábì ní èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sínú obìnrin náà ní kẹfẹ́. Aṣọ ilé ìkábalẹ̀ mọ̀ pé ká fẹ́ ìyàwó tàbí ká lọ́kọ nínú ṣẹ̀ríà Islam lọ níbẹ̀. Ojúpọ̀nà Islam ni gbogbo ẹni tó bá wá kọ̀ pé òun ò fẹ́ ìyàwó òun ọ̀lọ́kọ, Ànábì ní tí wọ́n bá ń tò sẹ́yìn mi ń jọ́ tá à ń wí kò ní sí nínú àwọn ọmọlẹ́yìn mi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tọ́ a fẹ́ ṣẹ̀ṣàyẹ̀wò a fẹ́ lọ́kọ, àwọn ojúpọ̀nà kan bẹ tí wọ́n gbé kalẹ̀ fún wa pé ẹni tó fẹ́ fẹ́ ìyàwó tàbí ẹni tó fẹ́ lọ́kọ kó gba àwọn ojúpọ̀nà yìí. So àwọn ojúpọ̀nà ń bẹ tó já sí pé àfáà kó sí, jàmáà náà kó sí, ìmáàmù kó sí, dàdánì kó sí, gbogbo àwa jàmáà láàrin ìlú náà la kó sí, nítorí ọ̀nà tí púpọ̀ wa ń gbà fẹ́ ìyàwó kì í ṣọ̀nà tó tọ́. Àìmọye ìyàwó tí ń bẹ nínú ilé àfáà míì ní ìsìtọ́ yẹ pé tá a bá ní ká tọwọ́ bọ̀ ká wo bó ṣe fẹ́ ìyàwó yìí, wàláhì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò jọ́nà tó tọ́. Atamuruna an-nasa bil-birr, àwa náà là ń sọ fáwọn èèyàn pé ẹ ṣe dáadáa ẹ ṣe báyìí ẹ ṣe báyìí, ṣùgbọ́n fúnra wa àwa gan ò tẹ̀lé ń tà ń wí pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹ wọ ẹ mọ́ wùwà mi. Al-ilmu wat-tatbiq, tó o bá ti kọ tẹ̀lé ẹ̀ Ọlọ́run forí ẹ̀ ṣe wájú wa o. Tọ́ alákọ̀ọ́kọ́ ikhtiyaru zawja, pé a fẹ́ ṣẹ̀ṣẹ̀ ìyàwó, àwọn àfáà jẹ́ kó yá pé tahtaju ila tafkir salima, ó gba ìròrí púpọ̀, kìí ṣe pé kákan ti ẹ̀rọ lu ìyàwó fífẹ́ kákan máa lọ lágbọ́nrin rẹ̀. Ó gba kéèyàn jókòó wal mushawara, obìnrin tó fẹ́ fẹ́ tó bá ti rí jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀, jẹ́ káwọn èèyàn tí wọ́n súnmọ́ ẹ kí wọ́n mọ̀, káwọn èèyàn tí wọ́n súnmọ́ ẹ kí wọ́n mọ̀, kí wọ́n bá ṣèwádìí irú ilé wo ló ti jáde. Àwọn àgbàlagbà lánàá wọn a máa gbé ìgbésẹ̀ yẹn, ìgbésẹ̀ yẹn ò tako ṣẹ̀ríà Islam rárá, ọba lọ rẹ́gí rẹ̀ náà ló ṣe, ẹ wádìí ẹ wálé, kì í ṣe pé ká máa lọ yẹṣẹ́ wò ǹjẹ́ tóbìnrin bá wọlé fún wa ǹjẹ́ ó gbẹ́sẹ̀ rẹ̀ ń bọ̀ àbẹ́sẹ̀ burúkú ní gbé bọ̀, kì í ṣe léyìn, kì í ṣe ojúpọ̀nà eléyìn. Ojúpọ̀nà ń tà ń wí náà ni pé ká lọ lé wọn àbí ká rán èèyàn pé lọ wo orú èèyàn tí wọ́n jẹ́ nílé wọn, bá wa wádìí ẹ̀, bá wa ṣe ǹjọ́ ọmọ tí wọ́n bí léere ní tí wọ́n tọ́ léere ǹjẹ́ sì wà lára wọn. Nítorí nínú àwọn nǹkan tí Ànábì wa Muhammad sọ kalẹ̀, Ànábì ní tunkahu al-mar'a li arba'i, Ànábì ní wa máa fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin. So Ànábì wa sọ kan síbẹ̀ tí Ànábì wa fẹ́ pé eléyìí ni ká mú, wọn a máa torí owó, ẹwà, ilé tóbìnrin ti jáde, wọn a máa torí rẹ̀. Àmọ́ ní tí Ànábì ní ká wò fasfar bizati din, Ànábì ní ẹ̀sìn ní ká wò lára wọn obìnrin. Ẹ̀sìn kò sì kànnà wípé orí nìkan bíbò, abá ti wá róbìnrin kan tí ń bọ hijab tí ń bọ gbogbo ẹ̀, ó lè máa borí, orí náà wà nínú, orí bíbò pápá wà nù rẹ̀ ni, kì í ṣòun nìkan. Ó lè má mọ̀ bí wọ́n ṣe ń kírun, ó lè má mọ̀ bí wọ́n ṣe ń gbàwẹ̀. Àwọn kankan bẹ nínú ṣẹ̀ríà Islam tó jẹ́ ìwọ̀, àwọn kan bẹ tó jẹ́ ẹ̀tọ́, ó lè má mọ̀, ṣùgbọ́n orí wà nù rẹ̀, kọ́mọ̀jì orí nìkan láwò lára rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ní ìsìn wọ́n ń borí ni wọ́n bò wà, wọ́n bọ̀ ẹ̀sìn. Kọ́lọ̀nkọ́lọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀. Ànábì ní fasfar bizati din, ẹ̀sìn ní kẹ́wò lára wọn, òun ní kẹ́ fi ṣẹ̀ṣà obìnrin. Nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà Ìsìlámù gbé kalẹ̀, ó ní ká rorí ká wò ó, nítorí a fẹ́ dá ẹbí tuntun kan lẹ̀ ni. Wal istikhara, ká ṣe istikhara lórí rẹ̀. Ìta ń pè ní istikhara yìí súnà Nábì wa Muhammad ni. So in téèyàn bá fẹ́ ṣe, téèyàn tí ìmọ̀ bí tí ó yọrí sí, àbí èèyàn ń ṣe iyèméjì lórí rẹ̀, lèèyàn ń ṣe istikhara lórí, mo fẹ́ fẹ́ obìnrin yìí, ó ṣe istikhara lórí rẹ̀. Tó bá wá ṣe istikhara lórí obìnrin yẹn, tó èyí tọ́kàn rẹ̀ bá mú bẹ́ẹ̀ ó ní kó ṣe. Ẹlòmíì á rò pé istikhara tàbí k'Ọlọ́run gbé ìran wá fún, àbí kó rí nǹkan kan, la abadan, kì í ṣe bí irú eléyìn, àbí kó rẹ̀ nìkan kó sọ fún lẹ́nu orun pé obìnrin yẹn gangan ni ìyàwó rẹ̀. Istikhara èèyàn máa ń ṣe lórí nǹkan téèyàn ń ṣe iyèméjì sí ni, àbí èèyàn ò tí ì mọ ibi tí kìíní yọ yọrí sí. Nǹkan pé méjì níwájú èèyàn, èwo ni kéèyàn mú nígbà míì. Mo fẹ́ ṣòwò, owó tó wà nílẹ̀ yìí nìsín, owó ẹyọ kan ló lè ṣe, kí ni kí n fi ṣe láàrin, ń wò pé eléyìí ni kí n tà abẹ́lẹ̀ yìí, tó kó fi ṣẹ̀ṣẹ̀ ẹyọ kan. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, bẹ́ẹ̀ bákan náà ìyàwó fífẹ́, àwọn àfáà jẹ́ kó yé wa pé
walbahasu jayidan ká ṣèwádìí gidi lórí rẹ̀ kí ó kàn mọ́ jẹ́ sí pé àárọ̀ lóbìnrin. Nínú àwọn àlàyé táwọn àfáà wọ́n ní nítorí ọkọ àti ìyàwó wọ́n fẹ́ dẹ́ ẹbí ńlẹ̀ ni. Nínú àwọn ojúpọ̀nà kan albahsu an zawja zata al-khulq wa din, àwọn àfáà jẹ́ kó yé wa pé obìnrin tá a fẹ́ fẹ́ a gbọ́dọ̀ ṣèwádìí pé ṣóbìnrin tó níwà ni àbí tó lẹ́sìn. Wọ́n ní kò bàjẹ́ kó lẹ́sìn kó níwà kó tún fáyìn sínú rẹ̀ kó tún wá jáde nídìílé rẹ̀. Wọ́n ní tí gbogbo rẹ̀ bá papọ̀ sí lára wọ́n ní ká mú jẹ́gán báyìí ni lágbolé wọn ká fẹ́ bí wọ́n ti ń fẹ́ ìyàwó. Tọ́ bẹ́ẹ̀ bákan náà àwọn àfáà jẹ́ kó yé wa pé ká jìnà sírú àwọn obìnrin. Wọ́n ní al-ibti'ad an ikhtiyari zawja an tariq al-internet. Afẹ́fẹ́ ìyàwó awárí lórí Facebook àádé tiẹ̀ ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ káfẹ́ ìyàwó lórí Facebook kò sí lójú pọ̀ náà pé ká fi ṣẹ̀ṣà ìyàwó àbí lórí Instagram tàbí lórí BBM tàbí kinní kan. Àwọn èèyàn ń fẹ́ tí wọ́n sì ń rí ṣe àmọ́ gbégbèsè tó tọ́ lórí rẹ̀. Tá a bá tiẹ̀ sọ pé àwọn social media yìí kò sí nínú ojú pọ̀ náà tá a fi ń wá ìyàwó tá a fi ń wá obìnrin tá a fi ń fẹ́ obìnrin sílé. Àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ṣèwádìí tó dá lórí rẹ̀ kó sì gbégbèsè tó tọ́ mbẹ̀ kó má jà sí pé àníyàn tó gbé lọ́bẹ̀ àníyàn tí ọ̀dà ni. Àti rí èèyàn tó fẹ́ yàwó lórí kìíní tó sì fẹ́ sínú ilé tán gbégbé sí ilé ayé ayọ̀ àti àlàáfíà tí nǹkan kan kọlù wọn táwọn náà kọlù kankan tí wọ́n dẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ bákan náà àwọn àfáà jẹ́ kó yé wa pé ìyàwó tí a fẹ́ fẹ́ kó jẹ́ ìyàwó tí ó lè tọ́mọ kó má jà sí pé obìnrin tó já sí pé ńgbà tá a bá ti fẹ́ tó bá ti bímọ báyìí yóò já ọmọ kalẹ̀ yóò sá lọ ni. Àwọn obìnrin kan ń bẹ tán bá bí ẹyọ kan síbí wọ́n sá lọ tán bá bí ẹyọ kan sọ́hùn wọ́n sá lọ tán bá bí ẹyọ kan sọ́hùn wọ́n yìí gbélé ọkọ. Àwọn obìnrin kan ń bẹ bẹ́ẹ̀ ṣáájú àwọn obìnrin ní ọkọ kan òkú kọ́ńbọ̀dù nírú wọn ká má ṣẹ̀ṣà ro obìnrin bẹ́ẹ̀. Ẹ̀yin jàmáà wa jàmáà mùsùlùmí nínú àwọn ẹ̀kọ́ òun náà ni pé afẹ́fẹ́ obìnrin àwọn àfáà sọ wípé àtàkáfùù fil mustawa din wọ́n jẹ́ kó yé wa pé obìnrin tá a fẹ́ fẹ́ ká jẹ́ kí ẹ̀sìn wa dọ́gba nínú ẹ̀sìn èyí òun ló fi dáa jù kó jẹ́ lẹ́sìn kan náà kó má jà sí pé eléyìí jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ kiriyó. Àwọn àfáà jẹ́ kó tún jẹ́ kó yé wa pé nínú àwọn ojúpọ̀nà nínú thaqafa ọ̀làjú ká gbìyànjú kárí pé ọ̀làjú wa dọ́gba. Bí ọkọ bá lajú ju ìyàwó lọ ó súnmọ́ kí ọkọ náà padà wá fi ìyàwó lẹ̀. Bí ìyàwó bá lajú ju ọkọ lọ ó súnmọ́ kí ìyàwó papọ̀ padà fi ọkọ lẹ̀. Eléyìí ń ṣẹlẹ̀ dáadáa. Òwò tó rí pé ọ̀làjú ti òpó ọkùnrin tó wá lọ fóbìnrin tó lajú ju ọ lọ ọgbé wàhálà sílé ni ọkàn rẹ̀ ò sì ní balẹ̀. Fẹ́ntọ́ bá jẹ́ súnmọ́gà rẹ̀ mọ́ fẹ́ntọ́ bá jù ọ lọ mọ́ lọ lórí níbi tí ọwọ́ ò ti ní tágbọ̀n. Jẹ́ kí kíní dọ́gba. Ní àwọn ojúpọ̀nà tá a tún lè fi fẹ́ obìnrin wọ́n ní ká jẹ́ kó yé wọ́n ní obìnrin náà kó má jà sí pé bọ́yàwó dúdú bí ìdí apẹ òun wá pupa bí bòròró. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó bá wò pé kí ló mú mi fẹ́ dúdú bí ìnàkí ẹ̀mí rẹ̀ ọmọ wa sọ pé kó máa jáde díẹ̀díẹ̀. Ká jẹ́ ṣákìlù kan náà ká jẹ́ àwòrán kan náà eléyìí ń dáa púpọ̀ jù. Kìí ṣe pé gbogbo àwọn tó ti fẹ́ kìí ṣe pé ó bàjẹ́ o báwọn ìyàwó yín bá ti dúró fún yín déédéé bá àláì fi kò sí nǹkan kan bẹ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin tán bá rí pé àwọn ọ̀bára ti tàwọn ọmọ tó bá yàgbẹ́ ṣémi náà mo wá lọ fẹ́lẹ̀ ṣémi náà tó bá ti yá yóò wọ́n padà pínyà. Bẹ́ẹ̀ bákan náà at-taqarubu fil mustawa al-ijtima'i. Bẹ́ẹ̀ bákan náà ẹ jẹ́ ká wò pé àwùjọ wo ni wọ́n ti tọ́ obìnrin náà àwùjọ wo ni wọ́n ti tọ́ ọkùnrin. Tó bá jẹ́ àwùjọ olówó lóhun wọ́n ti bí òun tí wọ́n bí wọ́n láwùjọ tálíkà níjọ́ tí wọ́n bá fẹ́ yọ owó ná tóun bá sì fẹ́ náwó fàlàfòlò wàhálà ó dé. Subhanallah walhamdulillah.